الله يكرمه الله يبعثه في أحسن صور الله يأمره الله يكرمه الله يبعثه في أحسن صور رضوان ربي على أمواتنا القدماء آبائنا وإمام للخير وللعلماء الذنب مكتبر إن كان ذنب لو كان في قدره فأتله يا ربنا الشيخنا مصطفى فردوس جنته يا أبي يا ربنا فردوس جنته أولاده ربنا كن رحمة لهم لا تغتسرهم بالخير كن معهم أمطر منورة في القبر مصطفى يا رب يا رب لو فردوس جنته torí pé mímọ́ bàbá kò ní kádàrá kí n ṣètò rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́ kí n ṣètò rẹ̀ lórí ẹ̀dá kòkòrò tàbí ìgbódò ni. àdúnyà fàníyàtọ̀ gbogbo bó ti lè wù fẹ́ dàdúgbò àdúnyà fàníyàtọ̀ bó ti lè wù káyé tó àfi ká sì máa palẹ̀ mọ́ o kótó di ìgbà tí epo kàn wá. àwọn òbí ibi ẹsẹ̀ ìpàdé ọdí bísí. ẹ má ti yẹ wà gbàlagbà rẹ a kí ọlọ́run kíkí tá a bá fi kí ọlọ́run nísìnyí ẹ dákun jẹ́ ń rí àwọn ẹ̀yà wa tí náà láti kí àwọn bàbá wa wọ́n wà níkàlẹ̀ látara kíkí ọlọ́run tí ó sàn kan gbogbo ẹ̀yẹn ni ọlọ́run tẹ̀ wà níkàlẹ̀ látara kíkí àwọn bàbá lọ́wọ́ kan àwọn ẹ̀yà wa tí wọ́n wà níkàlẹ̀ pàápàá jùlọ àwọn afárá àgbà nílé kéwú níbi tá a ti kéwú ẹ̀tọ́ bá jẹ́ afá ń bẹ̀ lónìí àwọn afárá tí wọ́n kọ́ wa náà bẹ̀rẹ̀ látòrí àkókò tó wa Ustaz Sheikh Mas'ud lọ́wọ́ tún ni wọ́n fi wá lórí kábìrẹ̀ àkábìrẹ̀ ní ọwọ́ ọ̀tún lọ́wọ́ ọ̀tún lọ́wọ́ ọ̀tún wọ́n fi wá lọ́wọ́ àlàáfíà mi náà gba àwọn tí wọ́n jẹ́ kí kòlíyà máa jẹ́ kòlíyà gba àwọn tó jẹ́ kí màlẹ́bí máa jẹ́ ẹbí gba àwọn tó jẹ́ kí àsàlátù máa jẹ́ àsàlátù àwọn àyàwó àgbà wà nílé àwọn àyàwó ní agata ọ̀fọ̀ akárí gbogbo àwọn màmá àti àwọn tí ó jẹ́gbà nílé àwọn bọ́dà wa àwọn bàbá wa ní kí àgbẹ̀dẹ látòkè tó fi dókè torí kò sílẹ̀ ẹlẹ̀ ká láàrin wọn gbogbo òkè dókè yìí àkí gbogbo yìí o àtẹnitọ́ wà ní àtẹnitọ́ wà nílé gbogbo yìí náà làáfà àtẹnitọ́ ọ̀dà sọ àfà àbúrà àfà ní láti inú wá wọ́n dàbẹ̀ yìí fẹ́ wé láwà ní iṣẹ́ àfà rẹ̀ ṣe ọ́fíìsì ìjọba tó ju kúrò náà ìrìn àfà lẹ́rìn bẹ̀ ọ̀dọ́ yìí ni àwọn àfà tí ń pòdúsì jáde tíkítà bá kí ọlọ́run nísìnyí kí gbogbo nínú a kí àwọn ọkọ ìyàwó àti ìyàwó olóríire àsìkò náà kún púpọ̀ pẹ̀lú bàbá tí màá lò sí bí wọn náà lẹ́fẹ́ ká tọ̀ nílùú pé bí tá a ti ké náà nìyẹn àwọn àbá mi tí wọ́n ṣe mẹ́tò inú mi dùn gan-an wọ́n wá kí àkọ́kọ́lọ́sọ wa ṣèkùn náà sóòdù ní àbá tó ṣe mẹ́tò yìí àtẹni tó ká kura ni wọ́n mọ̀ tí láàyè púpọ̀ wọ́n á rántí báyìí tí ń kọ́ àárẹ̀ ń dùn ẹ kó wa lójú wa ló ń dàgbà yìí
tẹ̀lé gbogbo practice tá a bá ṣe ọba dínú àwẹ̀ àbí mọ́wùlì kí ẹni àti máa lọ wí wò ẹni a bá yàn pé wí nǹkan bẹ́ẹ̀ inú rẹ̀ máa dọ̀rọ̀ láéláé pé wọ́n yàn mí náà mo wí nǹkan náà àwọn tí máa wí nǹkan ẹjọ́ náà tí wọ́n yàn èmi náà wà tẹ́ ẹ̀ máa yàn ẹjọ́ náà yíyan tẹ́ ìyàwó ẹjọ́ náà ní ọ̀tá mọ́ yìí àwọn ọmọ wa yìí náà lọ́mọdé ọ̀tá láéláé ẹ̀yin tẹ́ ẹ sì ń ṣiṣẹ́ náà lọ́run dákun àwọn ọmọ tí náà di wọn lálùbáríkà la ilaha illallah bẹ́ẹ̀ bá yọ̀dá ó wù mí gbogbo àwọn yòókù mi yìí tí wọ́n gba 100 naira bẹ́ẹ̀ bá yọ̀dá gbogbo wọn pátá wọ́n ní ọba ń kíyèsí wọn lọ́dọ̀ pé 2000 lọ́kàn yín nìsí wọ́n dáhà bá ti yọ̀dá tẹ́ bá ti fi sápò yọ àlùbáríkà ọmọ wa yọ máa dé sí gbogbo àwọn afáwa náà wọ́n náà wọ́n jẹ́ 2005 gbé wájú lónìí èmi náà tó fẹ́ fọ́ lọ́n pé a rí bí kẹ́kọ̀ọ́ tí ẹ bá kẹ́kọ̀ọ́ ń bì kan tí ọba jọ mọ́ kò ní lè dákọ̀ bẹ̀ mọ́ àbí wọn afá náà bá ti yàyà kúyà tàbí wọn á já sí pé nǹkan tí ń jáde ní ọ̀dà mọ́ ẹni pẹ́lú mi bá gbọ́ ìyá lóhùn tó fẹ́ tún gbà mọ̀ fún àbá rẹ̀ ti jẹ̀bi ọlọ́run wọ́n ti sàlábà rẹ̀ nù àwọn bàbá wa ní àyè wọn sàlábà wọn wọn á bẹ̀rẹ̀ pé ó kọ́ ọkọ ìyàwó wọ́n ní kan jẹ́ Abdulrazak Mustapha Abdulrauf Mustapha Aisha náà Mustapha nígbà tí Mustapha wa Abdulrauf ọwọ́ àti ọmọ náà ní ìbá gbàgbé ó fẹ́ fi sóra jọ bàbá bá tí ń gbàgbé àwọn bàbá wa sí Mustapha bàbá yìí fẹ́ fi ó fẹ́ fi mímọ́ fẹ́rẹ́ àti kíkà fẹ́rẹ́ ìjọ wọn tí ń gbàgbé màmá àwọn ìjà ayé wọn pẹ́ wọ́n ṣe nǹkan bẹ́bẹ́ púpọ̀ sí Samsudeen ẹ̀dùkú bí ẹ̀ bá ṣe kò ní gbé bí ẹ̀ bá ṣe bí náà kò ní gbé àwọn ẹlẹ́jẹ́ kiri kí wọ́n jẹ́ lé kí ó pẹ̀lú àwọn bàbá wa àgbà sí òkèjì èyí táwọn apá ni bàbá wa sí òmùsá tílẹ̀ bá sá bẹ́rẹ́ wọn ni wọ́n lọ bá bá bàbá wa Mustapha àti bàbá wa nílé mọ́yà bàbá ájì wa ọ̀gá àwọn ni wọ́n máa ń lọ náà máa pọ̀ náà máa ń lọ táwọn mọ̀ wọn dáadáa ọ̀gá rẹ̀ ní ọlọ́mọsàbà tó wọn lọ́la ẹ̀rọ àìmọ̀lá gbọ́dọ̀ nǹkan náà tí yájọ dìde káwé pé Allah 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 àtàsálàtù ní ìhìn àti lọ́rùn nílé bàbá nílé ìyá bájọ fún bàjẹ́ lọ èyí tá a pèsè lé ní ọlọ́mọ ṣe láti lọ fún wa olúwọ́ lọ́wọ́ fún àgbàlagbà iná tẹ̀yìn náà kà fájì àfún ọgbọ̀n yẹn bàbá àti ìyá tó kù àti gbogbo ẹni tó múlé lọ́wọ́ tó ń tún lé ṣe tí ìpèrè ọba jẹ́ ọ̀nà tí ń fi ń dá abẹ́ni kọ̀ọ̀kan mọ́jọ́ dà lọ́wọ́ bismillah olúwọ́ ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Afi asbina tawina bisadwa sibu wala. Apa Allah Lomaya yang lain-lain, governor lone, peserta lomaya yang lain-lain, bangun filani, bangun madi, bangun kembali, apa jenis, apa kali gua baru, gua macam timban sadua semua, menturi Allah, dulu yang sebaya, menturi si adalah gada tambah suku bukan itu bisa ye, ada mari atau alur, itu ada nabi, maka jiwa ada. Baale ọ̀dá kìíní kan ọ̀dá ẹ bá wá ní ó kó ń bẹ̀ ẹ wá wo ẹni tó dáa jù lọ bẹ́ẹ̀ tàbá ti mẹ́nìkan kó ń bẹ̀ ẹni tó tún burú jù lọ ní sábà máa wá ìbá sànù ọlọ́run ló kù àwọn táwọn òye ọlọ́run lọ́kùn bá ṣe dáadáa fún wọn wọ́n àbí kárí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà. wàhálà méjì náà ní bẹ tá a ṣe láyé tàbá lọ Suratul Anfal ó júwe wàhálà méjèèjì fún wa wàhálà kan á gbaládá ń bẹ̀ wàhálà kejì á ní gbaládá ẹ̀ṣẹ̀ ni ẹni tó bá ṣe wàhálà yẹn ní ó gbà torí tá à ń ṣe yìí wàhálà ní kálọ́kọ kejìnà ní kábímọ káláya kábímọ wàhálà ní méjèèjì lọ́wọ́ júwe fún wa ní Suratul Anfal. Àmọ́ gbogbo ẹni tó bá fẹ́ ṣètò Ọlọ́run yóò rọ̀jú ṣe é ní kódà ẹni tó fẹ́ ṣe lọ́run náà yóò rọ̀jú ṣe é náà ní. Ó ṣe ìtọ̀rọ̀ ọ̀nù méjèèjì àrọ́jú ṣe lẹ̀sìn àrọ́jú ṣe lẹ̀ṣẹ̀ torí kò sí ìtò ní náà yẹn wà láà. Àmọ́ fìtìnà tó kàn ń bẹ ẹni bá àyíkáza rẹ̀ tó bá gbé kalẹ̀ tó bẹ̀rẹ̀ la'natullahi alayhi. Yóò kẹni tó mọ̀ yóò kẹni tí wọ́n mọ̀ áyà yìí náà lọ sọ. Fìtínà kejì àbọ̀tọ́lọ́ sọ gbẹ̀yìn ni pé wallahu indahu ajrun azim. Ẹni tó bá lè ṣe fìtínà kejì yóò pèsè dáadáa láyé lọ́hùn. Fìtínà kejì ni tó jẹ́ torí ládàá làwọn òbí wá ṣe làwọn àbá wá ṣe tájà tọ̀rọ̀ àti Aisha. ونبغى كيس نسوك يسقطوكي قلوا أسرنا القرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنا لكم ونحن بطبع يواسيدا دابي بدل الله سورة الأنفال Pọ̀lọpọ̀ oríkè ló ní ọmọ jẹun, àyà 24 ló ti bẹ̀rẹ̀, àyà méje tó tẹ̀léra wọn. Ó pàkíyèsí gbogbo àwa Mùsùlùmí lódodo wípé ìṣòro tá à ń bá rí nínú ẹbí ẹ̀sìn ni. Àdáwò tá a bá kàn lórí ìyàwó wa ẹ̀sìn ni. Fìtínà tóbìnrin bá kàn lábẹ́ ọkọ rẹ̀ ẹ̀sìn ni. Àdáwò tá a bá rí níbi kọ́mọ́bàjẹ́ lé ẹbí ìlú ẹ̀sìn ni. Agbala dambe gbogbo àdáwò tàbá wá dálẹ̀ ní òṣèlú tọ́bá bí pé mi ń bọ́ àbí bísínẹ́sì kan là ń ṣe tí èèyàn ń parẹ́ ń bẹ̀ àbọ́jà kan la dálẹ̀ àbíṣẹ́ kan la dálẹ̀ táwọn èèyàn ń ṣèṣe ń bẹ̀ ẹ̀ṣẹ̀ ní Olúwa ní ayyuhal ladhina amanu istajibu lillahi wa lirrasul واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب قليل مستضعفون في الأرض
تخافون أن يتعتبكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم. Olúwa ní ayọ́ ẹlẹ́dẹ̀ àmànú gbogbo àwọn tá a pé wọ́n kà wá fún ọmọ ẹni tí ń kírun gbà wẹ̀ Ọlọ́run ni mo pè yín o níbi tẹ ẹ bá ìṣẹ̀mí ayé yín dé nínú ilé nínú ẹbí yín nílé ọkọ lórí aya lílé ọmọ lọ́kànká àsìkò tá à ń sin Aisha lọlé ọkọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin náà ń gbéyàwó wọlé yìí ẹjẹ́ àfi sàmì ibìkan tá a dénú gbèsè ayé wa ẹjẹ́ àfi sàmì ibi tá a tún dé láàrin ẹbí ẹjẹ́ àfi sàmì ibi tá a bínú dé lórí àbúrò wa pé àníbi tó ṣe sí mi ò ní tánì ọ̀tánlẹ̀mí mi ẹjẹ́ àfi sàmì ibi abínú dé lórí ìyálé wa lórí ìyàwó wa ẹjẹ́ àpò ní sàmì ibi abínú dé lórí ọkọ wa tọ́fẹ́yàwó lé mi ọlọ́wọ́ ọ̀tánlẹ̀mí mi o kọ́lá gbèsè tó jẹ mí àlùkìyàmọ̀ láti yanjú ẹ̀ ọlọ́run ní stajibu lillah ẹ̀tọ́ lọ́n lóhun ẹ̀jù yóò kú lẹ̀ fọlọ́run. وللرسول ẹ tẹ̀lé kitabu wa sunna ẹ tẹ̀lé nàbí ìbá nàbí tí í ṣe. إذا دعاكم لما يحييكم. Al-Qur'ani bá ti pè wá lọ síbi tí ó jẹ́ ní al-hayatu tayyiba tàbí ní good life tàbí live life náà dáadáa náà ní kájú ọ̀rọ̀ lè fọlọ́run náà ní kájú agídí lè fọlọ́run ọba àfa àwọn ọba máa kíkú kódà àwọn bọ́nísẹ̀ ìjọba arúgbó bọ́níjọba ọ̀gbẹ́lẹ̀ tó lókè ọba bàrú ibi kálukú bá bá ti èdè látò ní lọ pẹ̀lú ògbọ́ ọlọ́run mọ́ ojú ọ̀ lónìí ní ń jẹ́pà ṣe wá sí ń jẹ́pà gbọ́ wá sí ẹjẹ́ á ṣe bẹ́ẹ̀. واعلموا أن الله يحول بين المرء وقلبه. ọlọ́run ní èmi ọlọ́run lè dá ẹ̀dá lọ́nà ìníjó débi tí ń lọ tí wọn náà bá lò ní gbàtọ́ ọlọ́run ni mo lè dá wọn náà lọ́nà ọ́ máa ro ni kò ní bọ́ sí ọ́ máa fa ni owó ní torí wọn náà ju ọ́ lẹ̀ fẹ́mi ọlọ́run. وأنه إليه تحشرون. àpèjúwe tọ́lọ́ fi hàn wá ń bẹ̀ tẹ̀sùbá mọ́mú lọ́wọ́ yìí mo lè máa wá nígbà dàpọ̀ ẹ̀ bá rí tẹ̀sùbá mi ẹ̀ bá rí tẹ̀sùbá yìí lẹ́wàá wípé tẹ̀sùbá wo tẹ̀sùbá funfun kan báyìí ní wá látàárọ̀ náà lọ dáwà dúró já lóde tẹ̀sùbá lọ lọ́wọ́ rẹ̀ hùn ní wọ́n yà ẹ̀ mà ṣe hùn ń jẹ́ pé ọlọ́run a máa dí ẹ̀dá lọ́nà kò ní tó rí ti ń lọ kò ní rí fẹ́fẹ́ tọ́kàn wá ti sí lọ́dọ̀ ọlọ́run ó sì hàn ọkàn náà lè mọ̀. Allahu Akbar. gbogbo wa gbá àpárò níbi tá a bọ́rọ̀ ara wa dé níbi wọn nígbà tó jẹ́ pé ọlọ́run náà yá fi àwa náà ní bí àwa yá fi wa ní ìdọ́gba lọ́dọ̀ rẹ̀ mọ́ àṣẹ púpọ̀ à ń tó ń ṣe púpọ̀ èyí tó di ọ̀rọ̀ kan bẹ́ẹ̀. wọ́n tẹ́kùn fitnata la tusibanna alladhina zalamu minkum khassa. ọmọ dáadáa kú dáa lẹ́yìn dákun láàrin ẹbí ni láàrin ìlú ni láàrin àwùjọ ni tẹ́lẹ̀ kan wà á bọ̀ṣì àbúrò ara rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ fìtínà kan fìtínà àkọ́kọ́ tó yàn bọ̀ṣẹ̀ lónìí. اتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة tó o bá dálẹ̀ tán yóò ràn ìyàwó yóò ràn ọmọ yóò tún ràn mọ̀lẹ́bí yóò ràn tìrantìràn nítorí àìdá máa ń ràn nígbà tí rere náà máa ń ràn. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má dájẹ́ ọ̀dálẹ̀. واعلموا أن الله شديد العقاب. lábùdó bá gbọ́ ọmọ jẹ́ ọjọ́ pẹ́nu rẹ̀ ni wọ́n ti gbọ́ pé á ìwọ ọmọ ìyá àmọ́ bí báyìí lọ́mọ yóò rí ọmọ àwọn ẹni ọlọ́run lápé ọmọ ìyẹn ńlá lápé kí ni wọ́n ń dálẹ̀ yìí wọ́n gbé borùn wọ́n gbé gèlè wọ́n sọ gbogbo ọmọ bí ó ṣe dáa fún ọ bó ṣe dáa fún àwọn àyà tó bí ọ àti bàbá. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض. gbogbo ẹni tó wá tóbi
bí lẹ́nìí nínú ìjọba àbí nínú òwe kíkà àbí nínú kéwú àbí nínú àṣírí àbí owó tọ́wọ́ adẹni tẹ́bí rẹ̀ náà tó nẹ́gà wò àwọn ẹ̀gbọ́n rẹ̀ ò lè gbé lóko mọ́ ènìyàn sí àwọn àbúrò àwọn tíṣà rẹ̀ àwọn àfáà rẹ̀ ò lè gbé lóko mọ́ kátó akọ àwọn ọmọ tó ń kọ́ bọ́bá wa tóbi ń kọ́ bọ́bá dà ń kọ́ ọ̀ràn tí gbàtọ̀ wà kékeré ni. ìdí ọdún balẹ̀ lọ́wọ́ sábà làbíyà. ọkọ ìyàwó nìyẹn wọn náà ti dẹni tọmọ pé bàbá alágbájá pẹ̀lú ògùn Ọlọ́run wọn gbàgbé àwọn ẹ̀gbọ́n wọn gbàgbé àwọn bàbá ẹ̀gbọ́n mi bàbá ló jẹ èèyàn gbọ́dọ̀ kàwé débẹ̀ èyí jàgbà mọyè èyí sì gbé àfẹ èyí jẹ ìmọjú eré èyí jàgbà mọyè bí ẹ ti wọ́n lè lọ́lá tó kọ́ jàgbà kọ́ mọ kí ó kọ́ mọ̀wé tó ọgbọ́dọ̀ máa ń pa wọn tẹ̀lé bá fáwọn tó ju ọ lọ wọ́n rántí pé àwọn tó ń pọ̀n mí dàgbà yìí àwọn tó ń fún mi jẹ́ kékeré nì àwọn tí wọ́n ń fà wá ń tẹ̀ tẹ́lì ọlọ́run ni ẹrántí ọ̀pá kíyèsí ọ̀pẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹrántí ní ẹrántí pé ẹ ti kéré ní ẹ bá tóbi lónìí ẹ tó ń bọ̀ wá kéré lọ́la. dàdá mọ́lẹ̀ ayàtọ̀fẹ́ tó bá kú mọ́ náà. ẹ wà ní kékeré ẹ̀ ń bẹ̀rù káwọn èèyàn má tẹ̀ yín pa ká má dáwọ́ tẹ̀ yín lérí ká má tẹ̀ àwọn yín mọ́lẹ̀ ká má pe wọ́n ti náà má fi ṣe yín ẹ wá rí i ṣe ẹ̀kọ́ lé ẹ̀ ń lo mọ́tò wọ́n mọ̀ yín láwùjọ àwa nírántí ọlọ́run máa nírántí ànámọ́kọ̀dá bẹ́ẹ̀. báwa kó wá ìyàdàkùn bínú sí i. ọlọ́run tó kó owó amára lọ́fà wa mọ́tọ̀ gbọ́gbàdúrà wa lọ́jọ́ wọn jẹ́ ní tọ́ máa tọ́ka sínú ẹbí rẹ̀. wọ́n á sọ̀dọ̀kùn mi náà tó yẹ láti láàlágùn ẹ̀ṣinkúrú. gbogbo sẹ́yìn àṣẹ láyé náà ni wọ́n náà ń ṣe wọ́n ń jẹun láyé oúnjẹ wọ́n ń wọṣọ láyé wọ́n náà ń wọ̀ wọ́n rìn láyé wọ́n náà ń rìn wọ́n ń bímọ láyé wọ́n náà bímọ wọ́n ń lọ́kọ ní wọ́n níyàwó ní tọ́wọ́ ara rẹ̀ ní jẹ́ nìkan ló gbogbo ń jẹ́ láyé lò ṣe yìí pọ̀ ju ara wọn lọ náà yìí sì lópin àfẹnibáwẹ́ ba rẹ̀ ń jẹ́ tó fẹ́ kúrò ní bára rẹ̀ látara bẹ́ẹ̀ ọba tó wọ́n ṣe bẹ́ẹ̀ fún wa ó yẹ ká máa padà sọ́dọ̀ Ọlọ́run náà àwọn èèyàn padà sọ́dọ̀ Ọlọ́run mọ́ kálukú sàn sáré lọ nínú yìí kí ẹ jẹ́ ìrántí ká ń tọ́ da fún mi dé yìí ọ̀dà bẹ́lòmíì tó báyìí kó fẹ́rẹ̀ lọ́kàn balẹ̀ àbí tá a bá rí ọkọ̀ tálàdúrà tá a bá rí aṣọ tí àkàbí wọ́n lò olú ẹ̀ bá lọ fún ẹkún lé ní ọba máa ronú bí ẹkọ́ lọ́hùn sórí fún ọlọ́ni ẹ má ṣe bẹ́ẹ̀. yà á yọ aládìní àmàlà. ọlọ́ni ẹ kú máa gbọ́ fìtínà tí èèyàn gbẹ̀sẹ̀ ń bẹ̀ nù ọwọ́ kò fìtínà tí èèyàn gbà ládàá ń bẹ̀ gbogbo ẹ̀mú mi ní òdodo lẹ́ẹ̀kejì. làtẹ̀kùnú lọ́rọ̀ wà rọ̀ṣọ́. ẹ má jàmbá níbi níbi súnà tàbá ti gbọ́ Allah kìtàbù nù tàbá ti gbọ́ ar-rasul súnà nù bẹ́ẹ̀ bá lu alukurani nínú ayé wa sí ẹ tún lo àdìsí ànábì wọn là ànábì náà máa ṣe báyìí ẹ gbọ́n tó ànábì wí nípa àyàwó gbígbé àti fífẹ́ àti títọ́ àtọmọ bíbí ní. wàtàkùnú amanatikum wa antum ta'lamun. ọlọ́run bẹ̀ ọ́ tẹ́fà ànábì bẹ̀ ọ́ nínú ẹbí ni nínú sẹ́ni júlẹ̀ tọ́wọ́ bá ti fọlọ́run bẹ̀ ọ́ tó bá gbé ọ̀rọ̀ lẹ̀ ọjà ń bọ́ ọlọ́run ọba tí wọn náà ń bẹ̀ wọ́n wá fi bẹ̀ ọ̀rọ̀ wá gbà. táwọn ti bá nábì bẹ̀ ọjọ́ ọ̀rọ̀ lẹ̀ kọ́dà bí wọ́n tàn kọ́dà bí wọ́n yàn ọjẹ́ ẹ̀sìn yẹn mi jẹ́ wá tó ń bẹ̀ mí fọlọ́run bẹ̀ mí kọ́dà mo jùlẹ̀ tó ń tọ́lọ̀ tà nábì wá wo tọ́lọ̀ ó jùlẹ̀ fún ọ̀nà. bẹ́ẹ̀ bá ti dọ̀rọ̀ lẹ̀ fọlọ́run tó jùlẹ̀ fún ànábì ó ti jàmbá ọlọ́run jàmbá ànábì nìyẹn. wa'lamu ọ̀tàkùnú amanatikum ẹ wà fún ara yín ṣe ra yín gbogbo ètò tẹ́ bí bá ṣe mẹ́jọ dàbí lọ́wọ́ yín o sọ̀rọ̀ lọ́nà lọ́dẹ̀bí gbogbo ètò tẹ́ bá ṣe nínú àwọn ọ̀rẹ́ àwùjọ ọ̀rẹ́ mítìnì ọ̀rẹ́ ẹ mẹ́jọ tọwọ́ yín dàrú torí kọ́ lọ́ọ́ mbẹ́ láwùjọ gbogbo ètò tó bá jẹ́ àmánà láàrin yín pẹ̀lú ọkọ láàrin ọkọ pẹ̀lú ìyàwó láàrin ẹbí àtàwọn ẹ mẹ́jọ jẹ́ pọ́wọ́ yín yóò ti jò bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ọ̀tàkùnú amanati ọkọ̀ wa rẹ̀ sí rẹ̀ ni èèyàn kàn ní kọ́ ọ̀hún dàrú ni kò ní mọ̀ pé òun lòun kó yí ọwọ́ ara òun dàrú. wa'lamu annama amwalukum wa awladukum fitna. fìtínà kejì nu ẹ lọ ọmọ àlàtò ní lọ pé bó bá ti pọ̀ tó ní fìtínà fi pọ̀ tó bọ́ ìyàwó bá ti pọ̀ tó bọ́mọ bá ti pọ̀ tó báṣọ bá ti pọ̀ tó báyìí mọ́tò bá ti pọ̀ tó ńgbà mọ́tò yẹn bá pé mẹ́rin tó fẹ́ jáde
yọ wá wò wáyé pé ọ̀nà ẹ̀sà àti fọ ogun mọ́tò bẹ́ẹ̀ rẹ̀ kan yọ wá wò pé kò ní kó wò ó gbé yọ wá dààmú èyí náà wọ́n bá kéré wáyé wá lọ́gbọ̀n sẹ́yìn òde tá à ń lọ yìí mọ́tò wọn yẹ bẹ̀ nígbà tó méjì mẹ́ta ni yọ wá pé méjì mẹ́ta ọ̀kan tó gbé kalẹ̀ ọ̀dọ́ ẹ̀dí ọ̀tá mọ́ bẹ́ẹ̀ wà lọ sọ kókó jáde lé yọ kọ́kọ́ dààmú bí fọ́nbọ̀dù mọ́ ńgbọ̀n pọ̀ bẹ́ẹ̀ ni ìyàwó bẹ́ẹ̀ lọ́wọ́ fìtínà ni àmọ́tọ̀ ọba máa lò والله إنه أجر عظيم ìtìnà tẹ̀kan ní kéèyàn dájà lẹ̀ ọ̀dàlẹ̀ ọ̀dẹ̀bí gbọ́dọ̀ olùwọ̀n nígbà tí ó wàá kárí ẹbí tó náà wà ní pátì tiẹ̀ eléyìí ó ní pátì tiẹ̀ ìtìnà tó bá ṣẹlẹ̀ ń bẹ̀ àzọ́àbò làwọn èèmù ni ìtìnà lòun náà àmọ́ ìtìnà eléyìí. wọ́n ná lọ ìdáwó ẹ̀jẹ̀ òní. bọ́mọ bá kọ ọmọ ìyá kódà kọ ọmọ ìyàwó kan náà lọ́ba fẹ́ tí n bá ti lọ mẹ́ta mẹ́rin tẹ́lẹ̀ ìbá pè ọ́ ń bọ̀ ìfimílẹ̀ náà àbíkú rẹ ti pa ké ń dá àbúrò rẹ lóhùn ìtìnà kan àmọ́ bí tí eléyìí ń wàlá yẹn mo gba kọmíṣán lọ́dọ̀ ọlọ́run bí àwọn ìyá bá pé méjì mẹ́ta ọkà bá ti ń fa ọlọ́pàá ọkà máa fa ẹsẹ̀ ọ̀fun ó ti gbé akọ́ọ̀tù ẹnì kan máa pé eré lòún gbé lọ nítorí táyọ̀ lè rí fún mi ẹ̀yẹ gbé òkú eré yìí kí bẹ́ẹ̀ ládàá ló ti pọ̀ lọ́dọ̀ ọlọ́run wọ́n bá dẹ́n ronú kí ìyàwó jẹ kí lọ́mọ jẹ kí lọ́mọ ìyàwó ọmọ tí ó parí léèwé ọmọ tó fẹ́ bẹ̀rẹ̀ lè kéwù èyí tí ó ṣe freedom èyí tí ó ṣe bá a ti ṣe tọ̀ ní ìrònú ni fún àwọn bàbá sí àmọ́ bó ti jẹ́ ìrònú tó ní. àwọn ọmọ ẹ̀dá mi tí náà lè wọ́n láwọn ní bímọ púpọ̀ wọ́n bímọ ẹyọ kọ̀ọ̀kan àti méjì ọlọ́run wa ní sẹ́ sáfún fìtínà tẹ́ gbàládà ni ẹ wàá ṣe fìtínà tẹ́ gbèsè wọ́n wá ń sòṣèlú wọ́n wá ń ṣe gbogbo nǹkan wọ́n lọ wọ́n bọ̀ wọ́n ní gbàládà ń bẹ̀ fìtínà tá gbàládà lọ́mọ bíbí ẹwùjọ́ tá a ti ń tọ́ àwọn ọkọ ìyàwó àti ìyàwó bọ̀ títí ẹ̀ wá já lára wọn tí èdè níyì sọ́lọ̀ wọn á gọ̀ ní sọ́lọ̀ wọn á sùn ntọ́lọ̀ gbogbo ẹni bá tọ́ ma tọ́ bá bí ma tó rí tọ́tọ́ fẹ́ ìyàwó tọ́tọ́ ju ìyàwó ẹ̀ ọ̀gbọ́ọ̀dọ̀ ìdá ọ̀gbọ́. Ànábì Muhammadu sallallahu alayhi wa sallam man taraka zawaja Ànábì lẹni tó bá lóun ò ní lọ́kọ òun ò ní láya òun ò ní ṣèyàwó ọmọ kálukú ọmọ yẹn tó rẹ̀ òun ò ní ṣèyàwó ọmọkùnrin kò ní ṣèyàwó ọmọbìnrin. مخافة العيلة فليس منا. مخافة العيلة تنبل وسي wọ́n ní àwọn olóyún lè lọ ṣe ẹlọ́rọ̀ dàbẹ̀ wọ́n ní kí ló dé ẹ̀họ́n mẹ́ta yìí àti ìtọ́ wọn tán. wọ́n máa jẹ́ pé ìtẹ̀rọ dànù ni yóò sórí ilé kó bá gbogbo yín kọ́ àtàwọn yòókù ẹ̀. òjò tó kọ́kọ́rọ̀ àti tọrọ láàrin àti tọrọ ń gbẹ̀yìn ìyẹ̀wò lọ́lá àlùbáríkà yìí. tójò tó kọ́kọ́rọ̀ tó fọ fáànù láti òṣè dání. àmọ́ bó ti ń fọ ohun ìdọ̀tí mẹ́mbẹ́ ò kò sí gbé mu ṣùgbọ́n ló kọ́kọ́rọ̀ tàgbàtẹ́gùn ẹ̀sọ́ àtàmà pé kò tó dé. àbí tààrí ẹ̀ àbí tọrọ gbẹ̀yìn tààrí náà mọ́ àmọ́kọ̀ mọ́tò ìtọrọ gbẹ̀yìn tó ti èyí tọrọ gbẹ̀yìn ti neat akọ́bí ọmọ ni láfọ ọmú ni àbí àbá ìta fílà ni àbá gbẹ̀yìn. ẹnìkan ọmọ tí ó gbẹ̀yìn lé ẹnìkan ọmọ tí ó gbẹ̀yìn gbó ọlọ́run lọ́mọ bí rí ń bẹ̀sẹ̀ lọ. ẹnìkan ọmọ tí ó gbẹ̀yìn lé ẹnìkan ọmọ tí ó gbẹ̀yìn gbó olúwa lọ́mọ bí rí ń bẹ̀sẹ̀ lọ. ọlọ́mọ kí ó dáńkọ́ kákọ́ wọn ládàá mọ̀nà àwọn akéwù tí yóò ṣe kò kíní kíláàsì tí yóò ṣe kò kéjì ó lè jẹ́ kó ń fẹ́ yé mọ̀ pariwo káàkiri bẹ́ẹ̀ lọ́mọ tá à ń kọ́ níṣẹ́ èyí ló kọ́ ọmọ ló ṣe dáadáa fún ọkọjọ́ ọmọ ọlọ́mọ ni sáwọn ṣe dáadáa fún dáadáa kanu káàkiri àtẹni tí ó dúpẹ́ méjì ẹ̀rẹ́ tí ọpẹ́ ọba tí ó dúpẹ́ olùkọ́ látara bẹ́ẹ̀ kọ́lé ìsàmínà. ẹni wá lóun ní bímọ àwọn onífẹ́yàwó kì í máa sára wa ẹ̀yìn àpá ìmúra fa ẹmu àbá gbogbo àwọn adúlòkó yìí wọn kò ṣiṣẹ́ yìí wọn gba aládàánu wa babalájọ wà jẹnà bíi tẹni tó fẹ́yàwó kan lábẹ́ bí àwọn mẹ́rin kọ wa orí ẹkún tó wọ́n sùn ẹkún mẹ́rin ní ẹkún kan ní oṣù wọ́n tó adúlọ mẹ́ta tó olóòótọ́ ẹni adúlọ mọ́kànlá kí ni kò ṣe èyí tó yọ lọ́ọ̀ náà lè bí káṣí rẹ̀ wá tún ṣe bára kiri ní bí wọ́n náà ti ń lòun náà rìn ọ̀tá àbí ọ̀tá àjọ rìn títì ní àjọ ń jẹun àjọ wọ sọ́ni wọ́n lórí ẹ̀ kódà mọ́ bára rẹ̀
kásẹ̀ tọ́lọ́run débi dáhà náà bí a mọ̀ tí a yọ ọlọ́run náà pé okùn sẹ́ lára ẹbí lára ọmọ lára ẹ̀ lára ọkọ. وزاد في رواية àdísì mi tó tún mú ẹ̀gbà míì wá sọ báyìí pé. ويوكل الله به ملكين. ọlọ́run apẹ́ ìmọ̀lẹ́ ẹni tó lóun ní níyàwó òun ní lọ́kọ wàhálà pọ̀ mẹ́yìn ẹ̀yin mọ̀lẹ́kà méjì lọ dúró tì. يكتبان بين عينيه. wọ́n wá kọ́ sí gbangba wá lù ẹ̀ báyìí lọ́ọ̀kankan kí wọ́n rẹ̀ wọ́n kọ́ síbẹ̀ kí wọ́n kọ́ síbẹ̀. مضيع سنة الله أبشر بقلة الرزق. مضيع سنة الله eléyìí ẹni tó fi ọ̀rọ̀ ọlọ́run láre tó fi nẹ́tọ̀ tọ́lọ̀ pé ká máa bímọ sáyé ká kọ̀ọ̀fẹ́ káyọ̀ parẹ́ ìwọ́n lò ní bímọ kò ní lọ́kọ ọ̀fẹ́ ayọ̀ parẹ́ nù ẹ kọ́ síbẹ̀ fún pé kò ní rí àsìkí lò láyé. Allahu Akbar. bọ́bá wá sí ní kò ní máa ń tó òun ṣe. àmì tí ń bá mú báyìí lápò tí ń mú kalẹ̀ tí ń mú kalẹ̀ ń jẹ́ ń gbowó oṣù ó ti ná tákótó gbà á. àṣírí ọ̀wá dé tútù kò láyé. èyí ọmọ rí pé àwọn òkòjọ ó ti kó nǹkan jọ òkòjọ sí ìní òkòjọ sọ̀rùn ọ̀dọ̀ ẹbí rẹ nú ọdún bàbá rẹ nú ọdún yá rẹ nú ẹbí bàbá ẹbí ìyàwó wọn rọgbà kan ó lé wọn tí wọn lọ sí wọn ṣe ọ fún ọbẹ ilé wọn ní kìí ti bàjẹ́. tó bá ní àníṣe nígbà kan tá a ṣe bẹ̀rẹ̀ àpò ọmọ sódò wọn á pọ̀ ju agbára pọ́kẹ́tì mi lọ. èyí ṣe máa ìdààmú tá a lè kó bá àwọn òbí mú àwọn ọ̀dà náà láàmúgbà tá a bẹnu ní àkàrà mi ní ọ̀dà làmú kódà àwọn kọ́ pé kí àwọn bàbá ilé ọ̀gbọ̀dọ̀ fún kankan wá. ọ̀wá jẹ́mi náà ọmọ ẹnìkan dà láàmú àmọ́ ẹni tí ń wọlé òtó nǹkan tó lé wọn ọmọ jálà bí ṣe ọlọ́run òjò bí ó pa wá ọlọ́run àdúrà fi ilé ṣe fún wa ó ní ẹni ṣe jálà bí kọ́ àwọn ṣe ń àwọn tó ọmọ jálà bí ṣe àwọn náà mọ̀ pé òpè làwọn lára lọ́dọ̀ àwọn eléyìí bẹ́ẹ̀ tí ń ṣe dáadáa àwọn bá gbé dé ọlọ́run làwọn ṣe ẹlá ń kí ni kí mú wa lọ́ba rí mú wa ẹlá tí lọ́ba rí mú wa lè yé ṣe bùkátà níbẹ̀ láyé yìí àwọn náà wọ̀ tún náà sí lọ́ba rí jọ́ka náà lọ́ba fún mi náà pé àwọn ọmọ tí ń wọ̀ ọ̀sán bàbá wọn ọ̀sán ó dí àwọn ọ̀sán wò yìí bẹ́ẹ̀ fi ń jẹ gbèsè kiri ẹ̀ yá ẹ̀ta oúnjẹ wọn dúró mọ̀sàkiri nígbà tó fẹ́ lé àbí tẹ̀lé mọ́nà wọn ni oṣù náà ta tẹ̀lé mọ́nà wọn kọ́ńbọ̀ kankan wọlé wọ́n yà sọ fáwọn ilé àmì ìtọ́ ilé yóò bàmí la wọ́n yà bá lu àgbo ká bá fọ ọmọ kẹ́kẹ́ ọba bá a la wọn èèyàn padà ẹjẹ́ a máa bá a lọ bí à ń bá a lọ títí tò ní ọlọ́run tó náà sí wa. béèyàn bá lò wọ̀n fọmọ ọ̀dọ̀ lẹ́tọ̀ọ́ ẹ̀ tó ń tọ́jú ọmọ tiẹ̀ ọ̀fẹ́ bí ọ̀bá ọkọ̀ ni kọ́ ọ̀bá ní kò ní àwọn ní kó tọ́jú bí wọ́n àdúgbò lọ́wọ́ sì tọ́jú tiẹ̀ bọ̀. bàbá Mùsàfà àwọn ni wọn jẹ́ kí lè kéwọ́ túká nígbà tí bàbá wa sọ̀rọ̀ wọn sábẹ́ kí lọ́kàn ló lé kéwòn kaba yìí lọ́kàn wọn lè ṣe é ẹwọ bí lè ti rí ẹwọ ọmọkùnrin ẹwọ ọmọbìnrin ẹwọ lé bàbá sọ Kamal ẹwọ lé bàbá sọ Adam ẹwọ lé ibọ rẹ ẹwọ lé abá límì ẹdá ta kọlọ wọn bá yín ṣáájọ bí yàrá bá kó sí báńkì ìyàrá lọ́wọ́ ti bá túká òní máa ń dẹ́wọ̀n bẹ́ẹ̀ ṣe kò ní lójú tó ẹ̀ yóò máa fi rẹ̀ pé àkáǹtì ti ṣe ń jù báyìí nígbà tó o jẹ́ ọ̀fọ́n ọlọ́run ti bọ́ ọ̀fọ́n ìta ni bọ́ ọ̀fọ́n ẹ̀yin náà ti dépò bàbá o ẹ̀ ti dépò rà ẹ má dókè kankan wá pé ẹ̀ráyè fámìlì ẹ wo gbogbo ẹbí ti kòtò òbí ti ń dòtò tẹ̀síwájú ṣe kí á wọ́n kárí bí. Man nakaha lillahi ẹni máa fẹ́ àwọn olórí ọlọ́gbà kí n tí tó yàwó fẹ́ kí n tí máa gba sálárì àmọ́ fẹ́ ṣe sìn náà ọwọ́ àtòrí ọlọ́ọ̀ fẹ́yàwó kèétí ìṣòwò tí èfẹ́ abọ́bìnrin tó ní àmì ìfẹ́ ṣe sí náà wọ́n fẹ́ lọ́kọ wọ́n ní parí ìwé rẹ̀ ní wọ́n parí àmẹ́jẹ́ lọ́kọ fẹ́ ṣe sí náà wọ́n fẹ́ kọ́ nítorí ọlọ́run wọ́n fẹ́yàwó nítorí ọlọ́run tí ọlọ́run ó ṣe. wà á káhàlẹ̀ lá. àǹkáhàlẹ̀ ni bàbá wa yìí ṣe lónìí nàkáhàlẹ̀ ni tó fẹ́yàwó fún rẹ̀ àǹkáhàlẹ̀ ni tó fọmọ lọ́kọ. wọ́n á ní àìní tó gbá fún ní ńlọ́wọ́ bá tó fún nǹkan ọmọ yìí ti dàgbà nǹkan kọ́ máa ṣàgbèrè. ọkùnrin kan tẹ̀lé wá lónìí ọ̀kan ló tún tẹ̀lé wá lónìí yóò tẹ̀yàn méjì dájọ́ ọ̀fẹ́ ọ̀yẹ̀ dájọ́ ẹ̀ wọ́n ní àìtó gba ìra góòlù ẹ̀ra lọ góòlù gbogbo ẹ̀ ọ̀sàjà ṣe kọ́ máa lọ àkáhàlè láàyè ọlọ́wà ní ó torí èmi ọlọ́run lọ fi fọmọ rẹ lọ́kọ ìwọ náà fi fọmọ rẹ fún ìyàwó fọmọ rẹ tí ọlọ́run ló ń ṣe. ìsàkọ̀ wilayata Allah. ànábì lọ sọ bẹ́ẹ̀ ẹlẹ́yìn wọn ti di wòlíì torí
ọlọ́run yóò padà lẹ́yìn ẹni tó bá ṣe tiẹ̀ gbogbo ẹni tó ọyọ kó ṣe ìyàwó ọmọ tí ò ṣe lọ múra ọ̀kan ni wọ́n ṣe yìí o ẹni tó ọmọkùnrin rẹ̀ ń gbé káàkiri tó ní parí ìwé parí gbogbo ẹ̀ tẹ́bí ní parí ìwé tó kọ̀ máa gùn sékèrè pé gbogbo ọmọ tí ò ní lárí tán yóò bí ta ni wọ́n rọ̀ dàkọ́tà lé àpẹ́ntọ́rọ ọmọ fún ẹ̀yẹ̀ o bí ẹ bá ló ń gbọ́n ọlọ́wọ́ sọ fọ́gbọ́ àwọn alájọ ọlẹ́ fọ́lọ́wọ́ bá tó ẹni tó fẹ́ àwọn tó lọ́kọ ó sọ ọlá rẹ̀ ti tóbi tó lọ́dọ̀ ọlọ́run ó dàbí ẹni tí ń jagun sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú ẹni ó jòkó tí ó jagun rákà méjì péré lọ́dọ̀ ẹni tó bá lọ́kọ rákà méjì péré lọ́dọ̀ ẹni tó níyàwó sẹ́nu pé ìyàwó ọmọ dà láàmú ọkọ náà ọmọ dàyàwó láàmú ó tún wá rọ́jú yan rákà méjì lóru àbí lọ́sàn-án tọkọ ń dà láàmú tíyàwó ń dà láàmú tọmọ ń dà láàmú tẹ́bí ń dà láàmú ẹ̀jẹ̀ ń kírun yìí náà ẹ̀ ń tẹ̀ pariwo sí ẹ̀ létí ìwọ́n dà láàmú wa rákà méjì péré òun tọ́lọ́dún kírun. ẹni tí ò níyàwó tí ò lọ́kọ ẹnìkan ọ̀fà yóò sí létí tí ń sá fún wàhálà ọwọ́ àjọkọ̀ létí sí ọ̀sáriwo ní àyè ọwọ́ àyẹ̀nà fílà tí tí ó di túra kà ó ń tọ̀ wọ́n ayẹ̀nà kà méjì péré pẹ̀lú ẹ̀fọ́ wájú mi ọwọ́ àyẹ̀nà kà méjì ọlọ́lá lọ́dọ̀ ọlọ́run ju èsì túra kà torí pé wọn àti ń dààmú ẹ̀yìn àwọn dábàá ọlọ́run náà dẹ́sí pé wọn lọ́wọ́ náà lè mọ̀. ìyá lọ́fà àwọn bàbá wa lè yí tí ẹ bá dàgbà wọn aláwọ̀ fẹ́ so yìí àṣírí bẹnu bàbá tẹ́tù bímọ ni wọ́n ní ìbájẹ́ bímọ mọ́ níyàwó tiẹ̀ ebo ní tiẹ̀ ẹ bá so yìí fún mi wọ́n kú sínú yìí síso ni àwọn ìyá wa náà kọ́kọ́ wọn wá fún dàgbà wọn aláwọ̀ fẹ́ so yìí tẹ̀lé àni wọ́n tẹ̀lé o ní àwọn kúlẹ̀ yìí ní yìí òkú díẹ̀ bá tó bẹ́ẹ̀ náà lọkùnrin náà níjọ́ táwa bá rí yóò sáfi gún bì gan ní ó fi gún tí ọba jẹ́ bí tọ́lọ́run gbọ́ ọwọ́ ajẹ́ pé èèyàn tó dàgbàdàgbà ó tún bá sì náà fún ọlọ́run gbogbo ayọ́ sì fún wa èyí tá a ṣe lónìí ọlọ́run fàlùbáríkà sí ájì Mustapha Abdulrauf ájà Aisha Mustapha ọlọ́run bá tọ́jú yín o ọlọ́run bá kọ́ yín máa ṣe o ìmọ̀ pọ̀ lílò lókù gbogbo àwọn àbá àdáhùn tá a kà lónìí àfàwọn àgbàlagbà lára kí wọ́n súnmọ́ lọ́wọ́ lílò láàrin lò mọ́ ní tí ó sì já lílò mọ́ ká ní o ṣètánì ni ọlọ́mọdé ẹ̀wá ẹ̀ ṣètánì èyí táwọn bàbá wa ṣe lọ́dún mọ́ṣẹ́lá sí mọ́ fún wa èyí táwọn ìyá wa ṣe lọ́dún mọ́ṣẹ́lá sí mọ́ fún wa ìyá àwọn àgbà nínú ẹbí ọlọ́mọdé àṣàlékún àlàáfíà ilé kéwù sáńtò di mẹ́jọ parí lọ́wọ́ gbogbo àdáda lẹ́sẹ̀ kó àwọn bọ́dàsì wa ẹ̀dú ẹ̀ńjọ́mọ àwọn àyà tẹ̀ńjọ́mọ bàbá tẹ̀lé àpèjúwe dáadáa wà lọ́dọ̀ yẹn o ọlọ́run ní mú kó mbẹ́ gbogbo ọ̀dà bá ti rí ẹ̀jọ̀ kó ti ra ayé nìkan jáde nílé ìpínlẹ̀ nìkan takété kọ́lọ̀ gbé sí àtàlẹ́ ìgbé máa bọ̀ ọ́ ti dá yín ti dá báyìí náà ó ti dá báyìí náà ní ìfẹ́ problem ọlọ́run ní ẹ máa tẹ̀lé ra yín kí Al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahman.